International Protocol, we salute you. Baba oh, Baba Mariti. Baba oh, Baba Mariti. International Protocol, we salute you. Papa Mariti, the Ogbonge landlord. Àǹtí mú mi gbàgbé gbogbo rẹ̀ o. Ìbànújẹ́ ìgbà kan. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Ọba tí mò ń pè tó ń gbọ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Ọba tí mò ń pè tó ń jẹ́. Ó ti mú mi gbàgbé gbogbo rẹ̀ sẹ́. Ìbànújẹ́ ìgbà kan o. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa o. Ọba tí mo pè tó ń jẹ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Ọba tí mo pè tó ń jẹ́. Ta ló ṣaṣọ sílé? Fílàní rí nílé ìgbòrí ọdún. Kí ni gbogbo àkísà? Àfi ilé iṣẹ́ lórí ní òkè mi. Kí rádaràda. Apostle, we hear of this. Wọ́n ní béèrè lọ́wọ́ ní wọ́n á máa gbà. Ẹ fẹ́ wèrè ẹ máa rí. What type of plane is this? Hey, auntie. Wá. You think say you dey wise? Kí ló dé tẹ rán gbogbo aṣọ mi sẹ́gbẹ̀ẹ́ kan báyìí? Kò polite now. Jẹ́ gbọ́dọ̀ jàre. Kò polite àbí kí ni mo gbọ́ tẹ̀rí? Wàhálà fẹ́ bá yín gbé ẹni kò sáyè. Ṣé gógógó mú yín tó tóbi ní mi lè dúró sí mi? Ṣé ẹ ń béèrè lọ́wọ́ onílé bó ṣe ń ṣe lè mi? Ẹ dé, ẹ mú aṣọ ẹ nà sá. Ojú òṣèlú fi pé ó fèsì lé mi kí ẹ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ni. What type of plane is this? Mo tún wá bá yín rọ sẹ́gbẹ̀ẹ́ ẹni tí pé yẹn wá. Ní ọjọ́ náà tó wọlé tó kó síwájú kó sẹ́yìn tó rọ́ tìkọ̀tìkọ̀ mo níta ló ń gbé. Ó kí mi lákọ̀ọ́kan yìí dáhùn. Ewu mo ti tẹ́sí kí mi tí mo ti dáhùn. Mo fẹ́ avoid wàhálà yín ni. So ẹjọ́ o ẹ lọ bèèrè mi èmi ò náìsì mi ò gbádùn ò ṣe ti gbọ́. Ṣé bá ti ṣe nǹkan nípa ẹ ṣe tó bá tó tẹ wáyà ni fún gbogbo èèyàn ló lè lò ó. Ẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ sáṣọ nìyẹn space dé tún ṣì wà. She what? Space ṣì wà báyìí ni mo ṣe sọ. Gẹ́gẹ́ kó ṣì kẹ́ kó rí burúkú space dé tún ṣì wà. Ẹ̀yin tẹ́ dé lánàá ẹ̀yin sọ fún àwa chief tenant pé space dé tún ṣì wà. Ẹ wo ṣọwọ́ sọ ẹ má jẹ́ ń lù yín ẹ má jẹ́ ń súnmọ́ yín o ó ṣe ọwọ́ sọ o ẹ ṣọ́ra yín o mi ò bá ti wálé ìdí ẹ ṣọ́ra yín o. Kò sí wàhálà tó bá yẹ pé nǹkan tẹ fẹ́ nìyẹn. Continue. Tó bá yẹ pé ẹ fẹ́ gbé wá ní tútù ni má gbé fún yín tútù tó bá jẹ́ gbígbóná ni má gbé fún yín gbígbóná. Ẹ ti gbé ohun tí mo mọ̀ jẹ dé. What type of plane is this? She what? Tani jai. Báwo lè jẹ́? Bẹ́ẹ̀ kó bí ti fi yàwó mi ṣá. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó níyàwó ló ṣe bẹ́ẹ̀ gbẹ́ létí. Bá ṣe wo ìbátúbá. Àwọn olórí burúkú. Are you did yourself? Èmi ò bá ìwé ilé eré bá mi pọ̀yọ́ tó kò ní àwọn bá mi sọ ìlú. Ok, màá fi hàn ìwé èèyàn tí mo jẹ́ ń sìn. Ìyàwó tèmi tó ń gbá létí nǹkan ṣé òun mi ṣeré. Ok, mo ń bọ̀. Wọ́n gbá etí ẹlẹ́kan sí. Are you playing? Hello. Kẹ́mi,
Jọ bá mú materials bíi méjì sí mẹ́ta kó wá bá mi nílé ọmọlé tí mo ṣẹ̀ṣẹ̀ kó lọ yẹn náà. Wá bá mi bẹ́ẹ̀ sínsìn jọ torí má jẹ́ kó pẹ́ rárá. Anybody tó bá mọ̀ kó pẹ́ anybody tó bá mọ̀ wá sí ìbà mi ò kú ẹ̀jẹ̀ rárá. Tó mú mi ṣeré yìí. Ó mú ẹ̀jẹ̀ ládùúgbò iṣá. Ok, mo ti mọ orí èèyàn tó jẹ́, màá dé jẹ́ kó màá fún ọ insight ẹ̀ ń sìn, wàá mọ orí èèyàn tí mo jẹ́ ń sìn. Wàhálà máa fọ́ sí ẹ̀ kọ̀ọ̀kan máa lọ sáà mẹ́rin tó ní ìlà lórí iṣẹ́ tó ń gbọ̀ ọ́ lẹ́ni wọ́gbọ̀n. Obìnrin bíi tiẹ̀ ló kàn lọ kún ẹ̀wọ̀n lẹ́fẹ̀ẹ́ tí wàá dé sásìkò kọ́ tí kò pa ẹ́ fún mi. Gbogbo ètò ni olóṣù. Gbogbo ètò bíi ti báwo o mọ̀ bẹ́ẹ̀ lè fún àwọn skibi jọ́bọ̀ ọ̀la ìta ọgbọ́n ojú ẹ̀ wálẹ̀. Ọkùnrin bá yẹ pẹ̀lẹ́. Sọ́tà. Ọdún dákẹ́yìn. Sọ́tọ̀ ojú làwọn àti àwọn òkè sáyìn mọ̀bọ́n lókè àwọn eléyìí àwọn àtàwọn eléyìí ọ́fíìsì akẹ́yìnmó lọ́nù kọ́ ara ẹ̀ sí èmi owó tí wọ́n fún mi jẹ́ sẹ̀ àbẹ́wò rí báyìí ṣá. You think say you dey wise? Arrange this lady. Yes, sir. What type of plane is this? Calm yourself down. Ó mà níbi lélẹ̀. Ọ̀gá tuntun lélẹ̀ ẹ jẹ́ farabalẹ̀ kí forí gbígbé. Move. Jesus is Lord. Ọkọ mi. Ṣé bẹ́ẹ̀ kí n máa gbóngbó mọ́ mi? Ọmọ ọlọ́pàá lájọ ń gbélé ṣá. Mo gbé. Mo dára bó ti lu yọ dárọ̀ lé. Ìṣúfẹ́fẹ́ gbé lóní kò sáyè. Ibo ló gírí oko lè wọ̀. Continue. Ọmọ òun mẹ́pàá sún mi sí wàhálà ṣá. Ọ̀gá ẹ̀ka sẹ́tù ẹ̀ka sọ́dẹ̀ gbólé. Ọ̀gá ni aláì. Ọ̀gá. Hi ẹ̀yin fans mi ẹ jọ̀ọ́ o, mo fẹ́ fi eléyìí tó yín létí. Ẹ jọ̀ọ́ ìjà tí a jà tán nísinsìnyí. Ṣé ká tún jà ẹ̀ jà ni àbí kí n gbá kámú? Ẹ dẹ̀ mọ̀ mí, mo máa ń gẹṣin lọ bá ìyá àyàn mọ́lé ni, ó wá gẹṣin wá bá mi mọ́lé, kò tẹ̀ tí wá tó new neighbor. Ìyẹn ò make sense. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé mi lẹ kọ́lọ́pàá gbé ni àbọ̀kọ mi àbí new tenant? Ẹ mọ̀ pé àwọn ọlọ́nà mi, èmi lọ́lọ́pàá tún gbé, mo jẹ̀yà ó mà níbì. Ìyẹn ti lọ bẹ́ẹ̀. So I want you guys to share and like and comment on our channel. Kẹ́dẹ̀ bá wa wò ó kẹ́ repost. Bye. Ẹ̀yin fans mi ẹ ṣé gan ni o, ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ nífẹ̀ẹ́ mi, ẹ̀yin fans mi ẹ ṣé o. Ẹ jọ̀ọ́ ìbéèrè kan ni mo ní fún yín lórí bàbá Mariti. Ẹ jọ̀ọ́ ẹ bẹ̀ judge mi o, ṣé mi ni mo jẹ̀bi ni àbí tenant mi ló jẹ̀bi tó wá bá mi jà? Jẹ́ mi ni mo sáṣọ tó ráṣọ mi dànù. Ẹ jọ̀ọ́ ṣé mo jẹ̀bi mo ṣe ná yẹn? Ẹ jọ̀ọ́ ẹ comment, kẹ́ like, kẹ́ dẹ̀ share. Ẹ ṣé gan ni lórí YouTube wa. Love you guys. Baba o, Baba Mariti. Baba o, Baba Mariti. International logo, we salute you. Papa Mariti, the ogbonge landlord. Papa Mariti, no dey gree for anybody. He no go ever gree for anybody. Ogbonge comedy. Sir Victor Olutomi, I throway salute. If you dey watch this series, abeg carry water for your side. Especially if you dey chop pepper, just take water, take your time, relax and enjoy this ogbonge